tó mo tún kí ọkùnrin o, mo kí obìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kóyúnnú, mo kásẹ̀ ẹ̀dí. Biodun ni mò ń jẹ́, bàbá mi òun ló ń jẹ́ Olawuyi. Mo dúpẹ́ o lọ́wọ́ gbẹ̀yìn olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ tí ń gbárùkù tì mí nígbàdégbà. Lágbára Olódùmarè àní súra wa o, a sì ní tẹ́ lọ́wọ́ ara wa. Bẹ́ẹ̀ ò bá ti subscribe sí YouTube channel mi, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè, ẹ bá mi subscribe báyìí. Ṣé mọ̀ wípé kú iṣẹ́ òun ni máa mórí iṣẹ́ yá. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tó ti subscribe pátápátá. Lágbára Olódùmarè ẹ̀ ní mà nira o. Ìwé ìtàn wo là ń kà lọ́wọ́? Òun ni ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ orí ò mọ bùsùn. Orí ò mọ bùsùn àtàrí ò mọ bùgbé. Orí ìbámu bùsùn ni ìbáyára túnbẹ̀ ṣe. Ibo la bá ìwé ìtàn náà dé? Ẹ rántí wípé Ògìdán òun àtàwọn ikọ̀ rẹ̀ wọ́n ti lọ sí etí ọ̀sà, wọ́n sì lọ sí ìbéèrè lọ́wọ́ ọmọkùnrin kan tó ń jẹ́ Ṣẹ́gun níbẹ̀. Ògìdán ó ti gbéra pa, ó lòun lọ sí ìtòkò lábẹ́òkúta. Kí ló lọ sí ńbẹ̀? Ibi tá a bá dénú. Ibi arókó ti sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ẹ máa fọkàn bá mi lọ, ẹ ké sáwọn aládùúgbò yín káwọn náà jókòó ká tẹ̀síwájú níbi tá a bá dé. Ẹ máa bá mi ká lọ. Apá karùn-ún ìran kejìlá òun ni mo wà báyìí. Aago 10 alẹ́ ó kù ìṣẹ́jú 11 òun ni Ògìdán ló tó wọlé padà. Bí ó ti wọ inú yàrá, balùwẹ̀ ló gbà lọ tààrà. Kò pẹ́ tó tún jáde padà láti inú balùwẹ̀. Òun ló ń gbọ́ tí ẹnìkan ń kan ilẹ̀kùn. Ògìdán ní ta ni o? Dàdá ní Dàdá àti Jíbádé ni sà. Ògìdán dìde létí bẹ́ẹ̀dì tó jókòó sí, ó sì lọ sí ilẹ̀kùn fún wọn. Dàdá ní ẹ kú ìrìn sà. Ògìdán ní ó lágbára. Jíbádé ní ṣé kò rẹra sà? Wò ó rẹ̀ mí jù, gbogbo ara òun ló wó mi bíi pé wọ́n nà mí ní kùmà. Jíbádé ní ẹ pẹ̀lẹ́ sà, ó ṣeun. Dàdá ní mo ní ká wá fún yín lábọ̀, ibi tá a lọ ni sà. Ògìdán ní òkè. Dàdá ní gbogbo ọ́fíìsì Káyọ̀dé òun la gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́. A ò rí nǹkan kan tó mú ìfúnra lọ́wọ́ àfi ìwé yìí nìkan. Ògìdán ní ìwé? Dàdá ní bẹ́ẹ̀ ni sà. Dàdá na ìwé náà sí Ògìdán. Ògìdán gba ìwé náà, ó sì ka àkọlé tó wà lẹ́yìn rẹ̀. Ògìdán ní bí ènìyàn ti lè mú ìpànìyàn jẹ. How to get away with murder. Dàdá ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní ṣé ẹ ti ka ìwé náà? Dàdá ní a ti kà á díẹ̀ ọ̀gá, láti ojú ìwé 29. Ó mú ìfúnra tó pọ̀ lọ́wọ́ sà. Ògìdán ṣí ìwé náà, ó ṣí ojú ìwé 29. Ó rí tí wọ́n fi irúfẹ́ gègé ìkọ̀wé kan tí wọ́n fi fàlà sí abẹ́ àwọn ọ̀rọ̀ tó wà lójú ìwé náà lọ bẹ̀rẹ̀. Ògìdán bẹ̀rẹ̀ sí ní kà á ní àkàsínú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó wo Dàdá àti Jíbádé. Ògìdán ní ọ́fíìsì Káyọ̀dé lẹ ti rí ìwé yìí àbí? Dàdá ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní ohun tó wà lójú ìwé yìí kò yàtọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Kí lè ro tiẹ̀ lórí ìwádìí yìí? Lẹ́yìn tí ẹ ka ìwé yìí tán, Jíbádé ní ó lè má jẹ́ Káyọ̀dé òun ló ṣiṣẹ́ ibi yìí sà. Ògìdán ní kí ni ìdí tó fi sọ bẹ́ẹ̀? Jíbádé ní bí ẹni tó ṣiṣẹ́ ibi yìí bá lè gbẹ́ débi pé kó máa da ìwádìí tí à ń ṣe rú mọ́ wa lójú ní gbogbo ọ̀nà, kò lè gọ̀ títí débi pé kó fi irú ìwé yìí sí àkàtà ara rẹ̀ bẹ́ẹ̀. Ògìdán ní o kárí Jíbádé, o kúkú rí sọ. Èyí ni yóò jẹ́ kí n sọ òfin kẹrin fún yín. Òfin náà ni wípé ojúlówó ọ̀tẹlẹ̀múyẹ́ ó gbúdọ̀ mọ̀ nínú ọkàn ara rẹ̀ ní ìgbà gbogbo pé kò sí bí ọ̀daràn ṣe lè gbọ́n tó. Kódà bó gbọ́n ju asarun lọ, wọn a máa ṣe àṣìṣe díẹ̀. Kódà bí òjú iná igun lọ nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ibi wọn. Ojúlówó ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní láti wá àṣìṣe yìí kó sì ṣe àmúlò rẹ̀. Kí ni èrò tiẹ̀ o, Dàdá? Dàdá ní ọ̀gá, ohun tí mo rí ni wípé ẹni tó ṣiṣẹ́ ibi yìí ó ní ìmọ̀ tó pọ̀ nípa òfin. Ẹni náà lè jẹ́ ọlọ́pàá tàbí kó jẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ bíi tiwa. Bákan náà, òun ni ẹni náà ló lówó lọ́wọ́ dáadáa. Ògìdán ní ìwọ náà rí sọ Dàdá. Bí a bá wá tẹ̀lé èrò rẹ, a jẹ́ pé Káyọ̀dé, Fẹ́mi àti ọkọ Mojí wọn ò mọwọ́ mẹsẹ̀ nínú ọ̀rọ̀ yìí. Bí a bá sì tẹ̀lé èrò Jíbádé, a jẹ́ pé Káyọ̀dé òun ni ọ̀daràn tí à ń wá. Ìdí ni pé kò sí ẹni tó lè ka ìwé yìí tí ò ní jágbọ́n àti pa ènìyàn ní àpagbé. Ṣé ẹ wá rí i pé ọ̀rọ̀ náà sọ ọlọ́gbọ́n kọ́, ó sì sọ aṣiwèrè kọ́ báyìí?
dàda àti jíbádé wọ́n wojú ara wọn. Ògìdán ní a ní láti ṣe àmúlò òfin karùn-ún báyìí. Dàda àti jíbádé wọ́n sáré kọjú sí Ògìdán. Àwọn méjèèjì sì jọ sọ wípé kí ni òfin karùn-ún sọ ọ̀gá? Ògìdán ní ojúlówó ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní láti máa gbé ìrònú rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tẹlẹ̀múyẹ́ tì sí ẹ̀gbẹ́ kan, kó sì máa ronú gẹ́gẹ́ bí ọ̀daràn pọ́nbélé ní àwọn àkókò kọ̀ọ̀kan. Jíbádé ní ṣé pé bí a bá fẹ́ mú ẹni tó ṣiṣẹ́ ibi yìí, a ní láti máa ronú bíi tirẹ̀? Ògìdán ní bẹ́ẹ̀ ni, ẹ lọ sùn, ọjọ́ ti lọ báyìí, a sì ní láti jáde ó pẹ́ tán aago 8 ní àárọ̀ ọ̀la. Dàda ní kò burú ọ̀gá, Ọlọ́run á jí wa re. Báwo ni ibi tí ẹ lọ sà? Ògìdán ní wọn ò máa fún yín lábọ̀ tó bá di ní ọ̀la. Dàda ní kò burú ọ̀gá. Dàda àti jíbádé wọ́n dágbére fún Ògìdán. Àwọn méjèèjì wọ́n sì jáde lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran kìíní òní mo wà báyìí. Ògìdán, jíbádé àti dàda òní wọ́n wà ní iwájú ọ̀gá ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá. Wọ́n jọ ń sọ̀rọ̀. Ọ̀gá ọlọ́pàá ní ọ̀gbẹ́ni Ògìdán, mo ti sọ fún yín láti ọ̀sẹ̀ tó kọjá pé òfin àyè gbà wá láti fi Fẹ́mi sílẹ̀ fún ẹnikẹ́ni. Ògìdán ní kì í ṣe irú àkókò yìí. Èmi náà kì í ṣe ọmọdé lẹ́nu iṣẹ́ yìí rárá. Mo mòfin ilẹ̀ yìí bí ìlà ọwọ́ ni. Mo ti múra dání. Ìwé àṣẹ tí mo gbà ní kóòtù nìyí. Wọ́n ti ní kí ẹ fi Fẹ́mi sílẹ̀ fún mi kó lè ran ìwádìí wa lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá gba ìwé náà lọ́wọ́ Ògìdán. Ó yẹ̀ ẹ́ wò fínífíní. Ó wojú Ògìdán, ó sì mì orí. Ó ké sí ọlọ́pàá kan pé kó wá lọ mú Fẹ́mi wá. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ òní ọlọ́pàá náà mú Fẹ́mi dé. Ògìdán dìde nílẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá náà. Wọ́n sì jáde lọ. Ní ìdí ọkọ̀ ní ìta, Ògìdán fún jíbádé ní kọ́kọ́rọ́ ọkọ̀ Fẹ́mi pé kó wa ọkọ̀ náà tẹ̀lé àwọn. Ògìdán, Fẹ́mi àti dàda wọ́n wà nínú mọ́tò tiwọn. Ọkọ̀ méjèèjì ó sì jáde kúrò nínú ọgbà àgọ́ ọlọ́pàá. Ní ilé Fẹ́mi, ọkọ̀ Ògìdán àti Fẹ́mi páàkì sí ẹ̀gbẹ́ ara wọn. Gbogbo wọn sọ̀kalẹ̀. Ògìdán sọ fún Fẹ́mi pé kó ṣí ilẹ̀kùn ilé rẹ̀. Fẹ́mi gba kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ lọ́wọ́ jíbádé. Ó ṣí ilẹ̀kùn. Gbogbo wọ́n sì jọ wọ inú ilé lọ. Ògìdán ní wíwá tí a wá síbí lónìí, àwa yẹ ilé rẹ̀ wò ní Fẹ́mi. Fẹ́mi ní kò sí wàhálà, ẹni tí ò jẹ gbì kì í kú gbì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ ilé Fẹ́mi wò fínífíní. Lẹ́yìn bí 30 ìṣẹ́jú, òun ni Ògìdán tó ké sí àwọn dàda pé èyí tí wọ́n ṣe tó. Àwọn méjèèjì wọ́n sì wá bá ní yàrá ìgbàlejò tí òun àti Fẹ́mi tí wọ́n jọ wà. Ògìdán ní o ṣeun Fẹ́mi, a ti yẹ ilé rẹ wò tán. Mo láyọ̀ láti sọ fún ọ wípé o ti gba òmìnira ọlọ́jọ́ ráńpẹ́, ṣùgbọ́n má gbìyànjú àti rìnrìn àjò lọ sí ibikíbi títí tí ìwádìí yìí yóò fi parí. O sì ní láti kún fún àdúrà. Ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ o. Fẹ́mi ní ẹ ṣé mo dúpẹ́ sà, wọn ò pa gbogbo òfin tí ẹ kà sílẹ̀ yìí mọ́. Ògìdán ní kò burú o, a ó tún máa ríra. Ògìdán àti àwọn ọmọ rẹ̀ wọ́n pẹ̀yìndà, wọ́n sì jáde lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran keje òní mo wà báyìí. Ọkọ̀ Ògìdán páàkì ní iwájú ilé ìtura tí wọ́n dé sí. Ògìdán, dàda àti jíbádé wọ́n sọ̀ nínú ọkọ̀. Kàkà kí Ògìdán gòkè kó wọ yàrá lọ bí ìṣe rẹ̀, inú ilé kan kótópó tí wọ́n kọ́ sínú ọgbà ilé ìtura náà fún ẹni tó bá fẹ́ gba atẹ́gùn òní Ògìdán yà sí. Àwọn ọmọ rẹ̀ náà wọ́n sì tẹ̀lé. Lẹ́yìn tí wọ́n jókòó tán, Ògìdán pe ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura náà pé kó bá àwọn mú omi wá. Kò sì pẹ́ púpọ̀ tí ẹni náà mú omi inú ike 3 wá fún wọn. Jíbádé ní ọ̀gá, lẹ́yìn tí a ti lọ yẹ ilé Fẹ́mi wò tí a ò sì rí ohunkóhun tó lòdì sí òfin níbẹ̀, èwo tún ni ṣíṣe báyìí? Ògìdán ní ta ló sọ fún ọ wípé a ò rí nǹkan tó lòdì sí òfin nílé Fẹ́mi? Jíbádé wojú dàda. Jíbádé ní ṣe bí a ṣe lọ òun náà la bọ̀, a ò rí nǹkan kan. Àbí ìwọ rí tí ò sọ ní dàda? Dàda ní n ò rí nǹkan kan o. Ògìdán rọra rẹ́rìn-ín. Ó kí ọwọ́ bọ àpò. Ó sì yọ ìdí egbògi olóró kan jáde lápò. Ògìdán ní eléyìí ńkọ́? Aya dàda àti Jíbádé ó jápa. Wọ́n la ẹnu sílẹ̀, wọ́n sì wojú ara wọn. Jíbádé ní
ní ilé Fẹ́mi náà. Ògìdán ní bẹ́ẹ̀ ni. Dàdá ní ìyẹn ni wípé Fẹ́mi òun ló kó bá Káyọ̀dé ọ̀rẹ́ rẹ̀ ní tòótọ́. Ògìdán wo Dàdá ní ìwò ẹ̀gbin. Ògìdán ní kí ló dé tí ìwọ máa ń bẹ́ bí ìgalà náà. Ara Dàdá wálẹ̀, ó wò tìkọ̀. Jíbádé ní ọ̀gá kí ló wá dé tí ẹ ò ti jẹ́ ká fi òfin gbé Fẹ́mi kí a sì dá a padà sí àhámọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní òkàlì Jíbádé, Fẹ́mi kọ́ ló fi egbòogi olóró náà sí inú ilé ara rẹ̀. Dàdá ní ọ̀gá ṣùgbọ́n Fẹ́mi fúnra rẹ̀ ó sọ pé òun nìkan òun ni òun gbé ilé. Ta ló wá tún wọlé lẹ́yìn Fẹ́mi tó lọ fi egbòogi olóró sínú ilé rẹ̀? Ṣé ọ̀fẹ́ ni ẹni náà lò ní àbí ìṣújú? Ògìdán ní ẹ ṣeun, oko kan ṣoṣo òun ni wọn ò fi pa ẹyẹ méjì. Ìbéèrè ẹ̀yin méjèèjì òun ni wọn ò dáhùn papọ̀. Inú àpótí kan báyìí tó wà níwájú ibi tí Fẹ́mi jókòó sí nínú ilé rẹ̀ òun ni mo ti rí egbòogi olóró yìí. Bí mo ti rí òun ni mo kọjú sí Fẹ́mi tí mo sì ń wò ó lójú bí èmi àti rẹ̀ ti ń sọ̀rọ̀ kó bàa lè mọ̀ wípé mo ti ń wá ibi tí egbòogi olóró náà wà. Bí mo ti ń wò ó lójú òun ni mò ń dọ́gbọ́n fi ọwọ́ wá inú àpótí náà, ṣùgbọ́n ohùn Fẹ́mi ò yí padà, bẹ́ẹ̀ ni ìṣesí rẹ̀ náà ò yí padà rárá. Èyí ló jẹ́ kí n mọ̀ pé òun kọ́ ló fi egbòogi olóró náà síbẹ̀. Dàdá ní ta ló wá lè fi egbòogi olóró náà síbẹ̀? Ògìdán ní àwọn tó fẹ́ fìyà jẹ Fẹ́mi. Dàdá ní àwọn wo? Ògìdán ní ìyẹn òun ni wọn ò tí ì lè sọ báyìí. Jíbádé ní bí ó bá jẹ́ bí ẹ ṣe ṣàlàyé yìí òun lórí, ẹ ò bá jẹ́ ká dá Fẹ́mi padà sí àhámọ́ náà, torí pé ẹ̀mí Fẹ́mi kò dé bó bá sì wà nílé yẹn. Ògìdán dákẹ́ lọ díẹ̀. Ògìdán ní òótọ́ ọ̀rọ̀ ló sọ yẹn. Ohun tí mo rò ní pé bí Fẹ́mi bá sì wà ní àhámọ́ àṣírí ò ní tètè tú. Bó bá wà ní ilé rẹ̀ bẹ́yẹn inú yóò máa bí àwọn tó ń ṣiṣẹ́ ibi ní kọ̀rọ̀, torí pé wọ́n mọ̀ pé Fẹ́mi lẹ́nu ó sì tún lẹ́sẹ̀, àṣírí àwọn ò ní bò mọ́. Èyí yóò jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ mìíràn tí yóò jẹ́ kí òkété bórù mọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n bí o ṣe wá sọ yìí, bó bá di ọ̀la a ó ṣètò ààbò tó péye fún Fẹ́mi. Dàdá ní ọ̀gá ẹ ṣáà ń dárúkọ wọn ṣé kìí ṣe ẹyọ ọ̀daràn kan ṣoṣo òun là ń wá ni? Ògìdán ní pẹ̀lú ìrírí mi lẹ́nu iṣẹ́ yìí, ẹyọ ẹnìkan ò lè dá ọ̀ràn tó wà nílẹ̀ yìí dá. Ó ṣòro fún ẹyọ olè kan ṣoṣo láti jí epo gbé lórí àjà. Ó ní láti wá ẹni tí yóò bá gbà á kalẹ̀. Ọba kì í nìkan lọ àjò. Ọ̀daràn tí à ń wá ó ju ẹyọ ẹnìkan ṣoṣo lọ. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dìde wọ́n sì wọ inú ilé lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran kẹfà òun ni mo wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ògìdán tó ń dún kíkankíkan lówùúrọ̀ ọjọ́ kejì òun ló jí i. Ó ná pọ̀npọ̀n, ó pòṣé, ó nawọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Kó tó mú tán ìpè náà ti já. Ó ju fóònù náà sílẹ̀, ó sì yí aṣọ borí padà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló tó sùn padà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tó bẹ̀rẹ̀ sí ní dún. Ògìdán ró aṣọ kúrò lórí, ó rújú pọ̀ pọ́tọ́, ó mú fóònù rẹ̀, ó sì gbé ìpè náà. Ògìdán ní ẹ̀lú Àbáyọ̀. Àbáyọ̀mí ní ẹ̀lú ọ̀gá. Ògìdán ní a kú ojúmọ́ o. Àbáyọ̀mí ní ẹ káàárọ̀ sà. Ẹ ní láti máa bọ̀ ní ilé Fẹ́mi lẹ́sẹ̀kẹsẹ̀. A gba ìpè ní àárọ̀ yìí wípé wọ́n ti yìnbọn pa Fẹ́mi sí ilé rẹ̀ lóru mọ́jú. Ibẹ̀ òun là ń lọ báyìí. Ògìdán fò dìde lórí ibùsùn. Ẹsẹ̀kẹsẹ̀ òní oorun dá wáyé lójú rẹ̀. Ògìdán ní bí ẹ bá dé ibẹ̀ rí i dájú wípé ẹnikẹ́ni ò wọlé síbẹ̀ tí wọn ò fi dé. Àbáyọ̀mí ní kò burú sà, ẹ má pẹ́. Ògìdán já ìpè náà lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sáré mú ṣòkòtò kan wọ̀, kò wulẹ̀ wẹ̀, bẹ́ẹ̀ ni kò fọnu. Ó wo aago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Aago 7 ó kọjá 30 ìṣẹ́jú. Ògìdán pe Dàdá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ògìdán ní Dàdá lọ jí Jíbádé kí ẹ pàdé mi nínú ọkọ̀ nísàlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ti wà nínú ọkọ̀ ní ìsàlẹ̀ láàrin ìṣẹ́jú 10 péré. Dàdá ní kí ló ṣẹlẹ̀ tó fa ìpè pàjáwìrì ọ̀gá? Ògìdán ní wọ́n ti yìnbọn pa Fẹ́mi. Dàdá ní ọ̀sán já. Jíbádé ní ọ̀run dọ̀pá. Ọkọ̀ síná wọ́n sì jáde lọ. Iná bo ìtàgé. Apá kẹfà ìran kẹrin òun ni mo wà báyìí. Ọkọ̀ Ògìdán dúró ní iwájú ilé Fẹ́mi.
àwọn ọlọ́pàá wọ́n yí gbogbo agbègbè ká, bẹ́ẹ̀ ni wọ́n ti ta okùn tó ń ṣe ìkìlọ̀ pé ẹnikẹ́ni ò gbọdọ̀ kọjú okùn náà sí gbogbo ibi tó yẹ. àwọn ará àdúgbò wọ́n ta kété sí ibi tí àwọn ọlọ́pàá wà. àwọn tí ò lọ́kàn nínú wọn wọ́n ń yọjú lábẹ́ ilé wọn. èrò wọn ni pé ilé ni mo jókòó sí, kì í jẹ̀bi ẹjọ́. bí Ògìdán ti sọ̀kalẹ̀ nínú ọkọ̀, òun ni Àbáyọ̀mí ló ti sáré wá pàdé rẹ̀. Àbáyọ̀mí ní ẹ káàbọ̀ sà. Ògìdán ní ó ṣeun Àbáyọ̀mí, sí ẹnikẹ́ni ò tí ì wọlé? Àbáyọ̀mí ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán, Dàda, Jíbádé àti Àbáyọ̀mí wọ́n wọ inú ilé lọ. bí wọ́n ti dé ẹnu ọ̀nà, òun ni Ògìdán rí ẹ̀jẹ̀ nílẹ̀ rẹpẹtẹ. ó kó gílọ́ọ̀fù sọ́wọ́, àwọn tó kù náà sì ṣe bẹ́ẹ̀. bí ó ti wọlé, ohun tó kọ́kọ́ ṣe àkíyèsí ni ojú ẹsẹ̀ bàtà kan tó tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ tó sì kọrí sí ọ̀nà ìta. Ògìdán yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò, ó sì ya fọ́tò ojú ẹsẹ̀ náà. lẹ́yìn náà, òun ló kọjá lọ sí yàrá Fẹ́mi. ó rí owó kan lórí tábìlì tí kò dín ní 200 náírà. Ògìdán wo yàrá náà fínífíní kó tó jáde padà sí pálọ̀. gbogbo inú ilé òun ni wọ́n wá, ṣùgbọ́n wọn ò rí òkú Fẹ́mi. èyí jẹ́ kàyéfì fún wọn. Ògìdán ní ẹni tó wá sínú ilé yìí tó yìnbọn fún Fẹ́mi kò wá láti jalè bí kò ṣe láti pa Fẹ́mi. Dàda ní òkú Fẹ́mi ọ̀hún wá dà? ṣé ẹ ò rò pé Fẹ́mi fúnra rẹ̀ òun ló dáa bí ọgbọ́n kó lè ráàyè ná pápá bora? ète òun ni Fẹ́mi ta fún wa o. Ògìdán ní kò sí ìdí kankan fún Fẹ́mi láti dá irú ọgbọ́n bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ tó tilẹ̀ wà nílẹ̀ yìí ó ju ohun tí ènìyàn lè fi dá irú ọgbọ́n bẹ́ẹ̀ lọ. Jíbádé ní a jẹ́ pé ẹni tó yìnbọn fún Fẹ́mi òun náà ló gbé òkú rẹ̀ lọ. kò sí olè tí yóò pa ènìyàn tán tí yóò tún wá gbé òkú rẹ̀ lọ. dájúdájú agbanipa olúwa pa Fẹ́mi nìyẹn. ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ fi òkú rẹ̀ ṣe? Ògìdán wo ẹnu ọ̀nà ìta lọ sàkún. Ògìdán ní ó ṣeéṣe kí Fẹ́mi sì wà láàyè. ibi tó lè wà àti ipò tó wà báyìí òun ni wọn ò tí ì lè sọ. Dàda ní èwo ni ọ̀gá tó ń sọ yìí? ẹni tí wọ́n yìnbọn méjì fún, bí ẹni tó yìnbọn fún gan bó bá jẹ́ ẹni tí ò gbá ìbọn mú rí, ohun tó mú kí ẹ̀jẹ̀ dà tó báyìí, òkú lẹ́lẹ́jà ń tà á. ṣé ẹ rántí wípé bẹ́ẹ̀ náà lẹ sọ wípé Mojí sì wà láàyè? a ò gbúròó Mojí ọ̀hún láti ọjọ́ náà. ti Fẹ́mi òun lẹ tó ń sọ báyìí. bí ojú òtí ẹ̀ tó ti Mojí, ojú sáà tó ti Fẹ́mi báyìí. ẹ wò ó, Fẹ́mi ti kú ọ̀gá. Ògìdán ní Fẹ́mi fúnra rẹ̀ òun ló lọ sí ilẹ̀kùn fún ẹni tó yìnbọn fún un. ìbọn ni ẹni náà fi ti Fẹ́mi wọnú ilé padà. Fẹ́mi ń fi ẹ̀yìn rìn padà sínú ilé. ibi tí Fẹ́mi dé nìyí tí wọ́n ti yìnbọn méjì fún un. ó kúnlẹ̀ wẹ̀jẹ̀, ó sì da ojú bolẹ̀ síbí. ẹni tó yìnbọn fún un náà ó wá yẹ̀ ẹ́ wò bóyá ó ti kú. ibẹ̀ ló ti tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀. lẹ́yìn náà ló yíjú padà tó sì jáde padà sí ọ̀nà ìta. ojú ẹsẹ̀ rẹ̀ nígbà tó ń lọ òun nìyí. Àbáyọ̀mí ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀gá, òkú Fẹ́mi wá ń kọ́? Ògìdán ní lẹ́yìn tí ẹni tó yìnbọn fún Fẹ́mi lọ tán, Fẹ́mi fúnra rẹ̀ òun ló wọ́ dé ẹnu ọ̀nà. ọwọ́ ẹ̀jẹ̀ tó fi sí ilẹ̀kùn ìta nìyí lára ilẹ̀kùn yìí. Jíbádé ní bí Fẹ́mi bá wọ́ dé ẹnu ọ̀nà ìta bí ẹ ti wí, gbogbo wa òun la rí ipa ibi tó wọ́ gbà dé ẹnu ọ̀nà ní tòótọ́. ṣùgbọ́n kí ló dé tí a ò rí ẹ̀jẹ̀ nílẹ̀ mọ́ láti ẹnu ọ̀nà ìta? ó lè jẹ́ pé ẹni tó yìnbọn fún un náà òun ló wọ́ dé ẹnu ọ̀nà òun ló sì ti gbé òkú rẹ̀ jáde lọ. Ògìdán ní ìyẹn náà ṣeé ṣe kó rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ìyẹn ò dájú tó, torí bó bá rí bẹ́ẹ̀ ni ó yẹ kí a sì rí ẹ̀jẹ̀ nílẹ̀ ní ìta. ó ní láti jẹ́ wípé ẹnìkan wá ran Fẹ́mi lọ́wọ́ ni. ẹ̀jẹ̀ tó wà ní ẹnu ọ̀nà yìí ó fi hàn pé ẹni náà kọ́kọ́ dá ẹ̀jẹ̀ lára Fẹ́mi kó tó gbé e lọ. ẹni tó yìnbọn fún òṣà tún lè tún máa dá ẹ̀jẹ̀ lára rẹ̀ kó tó gbé e. Àbáyọ̀mí ní ta ni yóò wá ran ènìyàn lọ́wọ́ nínú irú ìṣẹ̀lẹ̀ báyìí nírú àkókò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ yẹn? Ògìdán ní ẹni tí Fẹ́mi fi ọkàn tán. Àbáyọ̀mí ní èrò tèmi ọ̀gá, ẹni tó pa Fẹ́mi òun náà ló gbé òkú rẹ̀ lọ. Ògìdán ní kì í ṣe èrò ti ẹnìkan Àbáyọ̀mí. gbogbo ẹni tí ò bá ní ìmọ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ òní yóò ní irú èrò tí o ní orò yẹn. ṣùgbọ́n mo fẹ́ kí o mọ̀ pé èrò kan ṣoṣo tó wà lọ́kàn ẹni tó wá yìnbọn fún Fẹ́mi kò ju pé kó mú un kúrò lókè erùpẹ̀. lẹ́yìn tí wọ́n ti yìnbọn fún Fẹ́mi tán, òkú rẹ̀ kò wúlò fún wọn mọ́.
bí wọ́n bá nílò Fẹ́mi fún ohun mìíràn ni wọn ò ní wulẹ̀ yìnbọn fún un. Ohun tí wọn yóò ṣe kò ju kí wọn ó kàn jí gbé lásán lọ. Dàdá ní èwo ni ṣíṣe báyìí? Ògìdán ní a ní láti tẹ Káyọ̀dé nínú dáadáa báyìí. Gbogbo wọ́n jáde sí ìta padà. Ògìdán ní ẹni tó pè yín láàárọ̀ yìí dà? Àbáyọ̀mí ní àwọn nìyẹn sà, ọ̀gbẹ́ni Múfú, ẹ jọ̀ọ́ ẹ wá. Ògìdán dúró sí lẹ́sẹ̀kẹsẹ̀, ó kọjú sí Múfú. Ògìdán ní wọ́n ní ẹ̀yin lẹ pe ọlọ́pàá láàárọ̀ yìí. Múfú ní bẹ́ẹ̀ ni sà. Ògìdán ní ǹjẹ́ ẹ lè ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ gangan? Múfú ní àwọn olè ní bí mo ti jí jáde ní nǹkan bí aago 5 láti lọ kírun ní mọ́ṣáláṣí, onímọ̀kàndéédé gbọ́ ìró ìbọn pẹ̀wù nínú ilé ọ̀gá Fẹ́mi. Mo sáré padà sí inú ilé, mo sì ti ilẹ̀kùn mọ́rí. Lẹ́yìn bí ìṣẹ́jú 15 tí mo gbúrò ìbọn náà tán, òní ọkọ̀ kan síná ní iwájú ilé ọ̀gá Fẹ́mi tó sì jáde lọ. Ìgbà tí aago 6 àárọ̀ kọjá ìṣẹ́jú díẹ̀ ní iyè mi ló tó sọ pé kí n pe ọlọ́pàá. Ìgbà náà òní mo sì pè wọ́n yẹn. Ògìdán ní ṣé kò sí ọdẹ tó ń ṣọ́ àdúgbò yìí ni? Múfú ní ọdẹ wà, ọ̀kan lára wọn nìyí. Múfú nawọ́ sí bàbá kan. Ògìdán ní kí ni orúkọ yín bàbá? Bàbá náà ní Fọlárànmí ni mò ń jẹ́. Ògìdán ní ṣé ẹ̀yin lẹ ṣọ́ àdúgbò yìí mọ́jú òní? Fọlárànmí ní bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n èmi nìkan kọ́, àwa 4 ni. Wọ́n ti ránṣẹ́ pé àwọn tó kù wọn ò sì ní pẹ́ dé. Ògìdán ní kò burú bàbá, ẹ sáà ti gbọ́ wípé wọ́n yìnbọn pa ẹnìkan ní àdúgbò tí ẹ ṣọ́ mọ́jú. Fọlárànmí ní bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ náà ṣe mí ní kàyéfì. Ògìdán ní bí ẹ̀yin tí ẹ ṣọ́ àdúgbò mọ́jú gẹ́gẹ́ bí ọdẹ bá sọ pé bí wọ́n ti yìnbọn pa ènìyàn ní àdúgbò tí ẹ ṣọ́ mọ́jú ń ṣe yín ní kàyéfì, kí ni ẹ wá fẹ́ kí àwọn ènìyàn àdúgbò tó kù wọ̀nyí sọ? Fọlárànmí ní ohun tó ń ṣe mí ní kàyéfì níbẹ̀ ni pé aago 11 alẹ́ òní a máa ń bẹ̀rẹ̀ ìṣọ́de, aago 5 gẹ́rẹ́gẹ́ òun la sì máa ń parí ìṣọ́de lóòrọ̀ tí kò wá yóò sì gba ilé rẹ̀ lọ. Èmi sì ni mo máa ń ṣọ́ ibi tí a wà yìí jù nínú àwa 4. Mọ́jú òní ó kéré tán mo pààrà ibi tí a wà yìí ó tó ìgbà 5 kí ilẹ̀ tó mọ́. N ò sì kófìrí ohunkóhun àfi òórùn igbó tí mò ń gbọ́ níwájú ní ibẹ̀ yẹn ní ọwọ́ aago 4 àbọ̀. Mo sì wo àyíká ibẹ̀ ṣùgbọ́n n ò rí ẹnikẹ́ni. Ògìdán ní apá ibo lẹ pè é bàbá? Fọlárànmí nawọ́ sí ọ̀kánkán. Ògìdán, Jíbádé, Dàda àti Àbáyọ̀mí àti Fọlárànmí wọ́n sì ń lọ sí ọ̀nà ibẹ̀. Bí wọ́n ti dé ibẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá gbogbo ibi kọ́lọ́fín tó wà ní ibẹ̀. Òjijì òní Dàda pariwo. Dàda ní ọ̀gá ẹ wá wo nǹkan. Ògìdán àti àwọn tó kù wọ́n lọ wo ohun tí Dàda rí. Bí wọ́n ti dé ibẹ̀, Ògìdán rí ìgò ọtí bọ́lúgì kan nílẹ̀. Wọ́n rí àjókù igbó àti ìsáná òyìnbó kan níbẹ̀ pẹ̀lú. Ògìdán ní ìwọ àti Jíbádé ẹ jánà Dàda. Ẹni tó mọ àlùdé àti àpàdé òfin òun ni ẹni tó wá pa Fẹ́mi. Ẹni náà ṣe iṣẹ́ rẹ̀ láṣepéni pẹ̀lú. Àdúgbò yìí òun ni ọ̀daràn náà òun ló sùn mọ́jú. Àbáyọ̀mí ní kí lẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ ọ̀gá? Ògìdán lóṣòó sí ibi tí wọ́n wà. Ó nawọ́ sí ibi erùpẹ̀ kan níbẹ̀. Ó ní ibi tó jókòó sí nìyí nígbà tó fẹ́ fa igbó àti ìgbà tó fẹ́ mu ọtí yìí. Ó sì fìlà orí rẹ̀, ó sì jókòó, ó sì fi jókòó. Àmì ìdánimọ̀ àwọn ọlọ́pàá tó máa ń wà lára fìlà wọn òun lẹ̀ ń wò tó hàn kedere nílẹ̀ yìí. Jíbádé ní bí kì í bá wá ṣe ọlọ́pàá tó kàn fẹ́ fi èyí sì wá lọ́nà ńkọ́? Ògìdán ní ó rọrùn fún láti fi fìlà náà sílẹ̀ níbí bíi pé òun gbàgbé rẹ̀ ni. Gbogbo wọn tẹjú mọ́ ibi tí ọ̀daràn náà jókòó sí dáradára. Ó sì yà wọ́n lẹ́nu bí Ògìdán ṣe lè ṣàkíyèsí irú nǹkan bẹ́ẹ̀. Fọlárànmí ní àbí ó lè jẹ́ ọlọ́pàá kan tó bá mi lọ́nà láàárọ̀ yìí? Ògìdán ní níbo? Fọlárànmí ní ìgbà tí mo parí iṣẹ́ láàárọ̀ yìí tí mò ń lọ sílé, ọkọ̀ kan bá mi ní ìta géètì tó wọlé sínú àdúgbò yìí. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí mo ṣí géètì náà tán, ọkùnrin tó wa ọkọ̀ náà ó wọṣọ ọlọ́pàá. Mo kí i ṣùgbọ́n kò dáhùn. Mo rò pé ara àwọn tó ń gbé ní àdúgbò yìí òun ló ń jí lọ sí ibi iṣẹ́ ni. Ògìdán ní ǹjẹ́ ẹ rí ojú rẹ̀ tàbí mọ nọ́mbà ọkọ̀ náà? Fọlárànmí ní rárá, aṣọ ọlọ́pàá tó wọ̀ nìkan òun ni mo rí torí ilẹ̀ ò tí ì mọ́ dáadáa. Dàda ní ṣùgbọ́n ẹ sọ wípé ẹ wá wo ibi nígbà tí ẹ gbóòórùn igbó, báwo ni ẹ ò ṣe wá rí i? Ògìdán ní
apá ibi tó farapamọ́ sí nìyẹn nígbà tó rí i pé bàbá ń bọ̀ òun ló fi ara nu páànù tó ti dógùn yẹn. bí kì bá ṣe ẹni tó mọ̀ nípa iṣẹ́ náà dáadáa ni á fẹ́ pa bàbá yìí lára, ṣùgbọ́n ìrírí rẹ̀ ó jẹ́ kó mọ̀ pé bí òun bá ṣe bẹ́ẹ̀ ó lè pa iṣẹ́ tí òun wá sí lára, a kì í sì rí ẹ̀fọn ta lẹ́ẹ̀mejì. ìdí nìyẹn tó fi farasin fún bàbá yìí. Ògìdán kọjú sí Fọlárànmí. Ògìdán ní, ǹjẹ́ ẹ̀yin ṣàkíyèsí ọkọ̀ tí ẹ ní ẹ rí ọlọ́pàá nínú rẹ̀ náà ní ìta nígbà tí ẹ ń lọ ilé nínú ọgbà yìí lánàá? Fọlárànmí ní, bẹ́ẹ̀ ni, ìgbà tí a bẹ̀rẹ̀ ìṣọ́de ní alẹ́ àná kò sí ọkọ̀ kankan ní iwájú ilé ọ̀gá Fẹ́mi, ṣùgbọ́n nígbà tí mo padà gba ibi kọjá ní nǹkan bí ọwọ́ aago 3 ìdájí, ọkọ̀ tí mo ní mo rí ọlọ́pàá nínú rẹ̀ yẹn ó ti páàkì sí iwájú ní ibẹ̀ yẹn, mo sì tan iná sí inú rẹ̀, mo ò rí ẹnikẹ́ni. Ògìdán ní, ẹ ṣeun, bí ẹ bá tún ní ìbéèrè láti bi yín a ó máa kàn sí yín. Fọlárànmí ní, kò burú, ẹ ṣeun sà. Ògìdán ní, Àbáyọ̀mí, ẹ rí dájú wípé ẹnikẹ́ni ò wọ inú ọgbà ilé yìí títí tí a ó fi parí ìwádìí wa. Àbáyọ̀mí ní, kò burú sà. Ògìdán dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Fọlárànmí. wọ́n wọ inú ọkọ̀ síná, wọ́n sì fi orílẹ̀ ọ̀nà Ìkòyí lọ́dọ̀ Káyọ̀dé. Wọ́n wọnú ọkọ̀ síná, wọ́n sì forílẹ̀ ọ̀nà Ìkòyí ní ọ̀dọ̀ Káyọ̀dé. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eégún aláré, kí ni wọ́n tún lọ sí n'Ìkòyí? ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi ló ń jẹ́ Olawuyi. ẹ má gbàgbé o láti bá mi subscribe sí YouTube channel mi. Lágbára Ọlọ́run Olódùmarè, a tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé. ẹ wò mí, fún ẹ̀sẹ̀ ń tọwọ́ bàpọ̀ ni wọn ò tí ì mẹ́yẹ. ìwé ìtàn tó dùn, ìwé ìtàn tó lárinrin gbáà ń là ń kà lọ́wọ́. Orí ò mọ bùsùn, àtàrí ò mọ bùgbé. ẹ wò mí, èmi a máa sọ pé orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùn mí, òtútù ìmẹ́jà lálẹ́ ìlú ẹnìkan ìkó tuntun màdìkú rọ̀jú. Ayọ̀ àtàlàfíà tí mo fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló tún padà máa bá yín láìpẹ́. Ó tún dìgbà kan náà.